gbogbo ẹ̀yin Uber drivers ẹ ṣọ́ra o, gbogbo ẹ̀yin Uber drivers ẹ ṣọ́ra, ẹ súnmọ́ bí kẹwàá gbọ̀ngàn ní wọ́n sọ yìí. Mo gbàdúrà pé ẹ ní rìn ní ọjọ́ tèmi ń pọ̀ náà o. Ṣé rí bọ̀bọ́ yìí lọ́wọ́ àwọn ọlọ́pàá tẹ̀ àti àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi. Kí ni wọ́n ń ṣe? Wọ́n ní àwọn máa ń gbẹ̀mí àwọn Uber drivers, àwọn á dẹ̀ gba mọ́tò wọn, àwọn á gbé lọ, àwọn á lọ tà á. Ṣé ń gbọ́ mi? Ó ní báwọn tẹ̀sẹ̀ máa ń ṣe ni wípé àwọn máa request fún Uber, táwọn bá ti request fún Uber, àwọn á fi address estate tó bá dá sí. Ó ní alẹ́ bí nǹkan bí aago 10 tàbí jù bẹ́ẹ̀ lọ làwọn máa ń ṣe iṣẹ́ ibi yẹn. Ṣé ń gbọ́ mi? Ó ní sọ òun táwọn bá ti wá dénú estate yẹn ó ní ẹnìkan wà wájú ẹnìkan wà lẹ́yìn, ọ̀hún gbà mí èèyàn méjì lè wà lẹ́yìn, tí Uber bá ti ń béèrè owó lọ́wọ́ wọn làwọn ti máa mú okùn jáde táwọn máa fi ṣe ọrùn ẹ̀ láti ẹ̀yìn. Ó ní gbà mí tó bá jẹ́ lè tí àwọn rí pé ó strong dáadáa, àwọn máa gun, àwọn agbẹ̀mí àwọn wá tì síta, àwọn á gbé mọ́tò lọ. Mo gbàdúrà pé Ọlọ́run jẹ́ kárìn lọ́jọ́ tèmi ń pọ̀ náà. Mo ní kí ẹ̀yin tẹ́ ń ṣe Uber kẹ́tù ṣọ́ra o, kẹ́ wà vigilant báyìí, kẹ́ ṣọ́ra, kẹ́ fún máa fojú sọ́rí o. Àwọn oníṣẹ́ ibi yẹn tún ti ń dojú sọ àwọn Uber o, lórílẹ̀‐èdè Nàìjíríà ni o ló ti ṣẹlẹ̀ o. So àmọ́ kí ni àwọn àmọ̀ràn tèmi lè gba àwọn tó ń ṣe Uber? Àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká máa gbàdúrà, ká máa rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run gbogbo àtàtà bá fẹ́ jáde pé Ọlọ́run mo ṣe ń lọ lé ní o, má jẹ́ kí rìn lọ́jọ́ tèmi ń pọ̀ náà o, má jẹ́ ń sìnrìn o, sọ́mi lọ sọ́mi bọ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì dẹ̀ ni wípé iṣẹ́ tá a bá ti ṣe láti àárọ̀ dàbí aago 7, aago 8 ó tẹ̀ ti ń pẹ́ jù, tó bá ti ń pé ilẹ̀ ń ṣú táàrí láwọ̀ ọmọ ẹjọ́ ẹ jẹ́ ká lọ sinmi. Iṣẹ́ kọ́ ló wò, àlùbáríkà ní kókó, ẹjọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ wá ni, ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá ni. Iṣẹ́ tá a bá ti ṣe láti àárọ̀ tílẹ̀ ti ń ṣú táàrí láwọ̀ ọmọ ẹjọ́ ẹ jẹ́ ká lọ sinmi, kọ́ ló ń fa àlùbáríkà ṣiṣẹ́ wa. Ṣé ń gbọ́ mi? Ẹnìkan pè lágo 2 òru wá gbé lọ sí Èbúté Mẹ́ta, ẹnìkan pè lágo 1 òru wá gbé lọ sí gbá, ẹnìkan tó ń wo pé owó yẹn pọ̀ jẹ́ sáré mo mọ́ra. Jọ mo fi Ọlọ́run bẹ̀ yín ni. Àwọn oníṣẹ́bí yẹn ti fẹ́ sáṣà abẹ́ ìwà búkú yẹn sìn. Ìmọ̀ràn kẹta ni wípé tí wọ́n bá ti request síbi tó mọ̀ pé ibẹ̀ dá ọ wọ́n ń gbé wọn lórí pé ibi tí wọ́n tó ń lọ yìí ẹ ti ń kó láàrin èèyàn, jọ kó jẹ́ 50k ní wọ́n fẹ́ san fún ẹ. Mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ sọ fún wọn pé ò lọ mọ́, wọn kì í pààyàn sí. Kó o sọ pé ò lọ mọ́, kó fún wọn lówó, yáàfi owó yẹn, ó dájú kó yáàfi wọn ní ẹ̀mí ẹ̀ lọ. Mo bẹ̀bẹ̀ ni, ẹ má jà nífẹ̀ẹ́ ojú ẹ̀mí wa lọ, torí inú estate náà máa ń request, náà máa ń tí ń ṣiṣẹ́ yẹn sìn, wọ́n máa ní kẹgbẹ́ àwọn lọ sí estate kan tó dá, nígbà tí wọ́n bá débẹ̀ wọ́n á ṣiṣẹ́ bí yẹn. Àfi tó wá dé bus stop tó next estate sọ wọn pé bàdá mi ò lọ mọ́, tó máa fún ẹ fapá àwọn fún ẹ lówó ẹ, fi wọ́n sílẹ̀ kó kẹ́mi ẹ wà láàyè, ó dáa ju owó yẹn lọ o. Ó ní àwọn ti ṣe 3 ká lọ́wọ́ tẹ̀ wọ́n báyìí, wọ́n bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Àwọn 3 Uber drivers 3 náà ti hàn lé mọ̀ tó ti gba mọ́tò wọn. Tẹ̀rí ilé ayé báyìí, mi mọ̀ bí tí ilé ayé ń lọ. Àfikọ́ náà bó sọ wá. Adémọdé lórúkọ mi, bá mi share fídíò, bá mi share fídíò, ẹjọ́ bá mi share fídíò. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe Uber ẹ̀ ní lọ́jọ́ tí bí ń pàná ohun tí ẹ máa jẹ lẹ́ ń wá lágbára Ọlọ́run bá ẹ̀ ní pàdé ohun tó máa jẹ yín. Ó dàbọ̀.